Jésù. Adébápọ̀ gbàgbé ewé ẹni ni. Gbogbo wọn ni wọ́n bá ọba wa gbẹ́rù àgbàdókè. Owó kì í wọ́n ní ajé. Iyọ̀ kì í wọ́n ní olókun. Òjò sún àròyé abọ́ pípọ́ máa lẹ́kàn ọmọ fọ́kọ́. Lẹ́yìn ọba wa bí gbọ́dá kéku ọmọ ké bí eku. Lẹ́yìn ọba wa òwò adé kí ẹyẹ ọmọ ké bí ẹyẹ. Lẹ́yìn Aláàfin tòní kí ọmọ ènìyàn máa fọhùn bí ọmọ ènìyàn. Àṣẹ òrìṣà lẹ́nu mi o. Àṣẹ òrìṣà lẹ́nu mi. Èyí mo bá wí ní rúbọ lẹ́ ò bá. Yóò bá dédé o. Àṣẹ òrìṣà lẹ́nu mi. Nígbà tí àwọn bá pàtẹ́sẹ̀ pa tí ọ̀sálejò bá ṣe máa bá fèsì ṣeré tá a máa fọ́ rìnlá tá a máa fọ́ bá ṣe tára rẹ̀ ó gbè gígìnì gígìnì ẹ̀yẹ lórí dá ọ̀yà ọ̀yà ẹ bá ń dá lára yá ọ̀ṣẹ́. Ọmọ kí la rí fọba ṣe. Ẹ ṣeun. Kárẹ̀lẹ̀ ọba òkú fẹ̀yìn fọmọ. Kárẹ̀lẹ̀ ọba òkú fẹ̀yìn fọmọ. Àràsà òrírí nàlá àfihàn dá. Kárẹ̀lẹ̀ ọba òkú fẹ̀yìn fọmọ.
sárasára kẹtí ajá nìyí ọmọ ìpàdé fún ìrànwọ́ jẹ ẹ̀rọ kò wọ́n lọ́dọ̀ jẹ́yẹ̀ ẹ̀dá òjì ọmọ búnibúni abèrè mú wọ́n ti ọmọ ríniríni abèrè mú ẹ̀jẹ̀ pẹ̀kẹ́ ọmọ tónítóní ní ìmọ̀ ìfẹ̀rẹ̀ ilẹ̀kọ́ olùsèyẹ ọmọ lákìdé ọmọ ọbẹ̀ níbẹ̀sù omi ìpàdé lórí rẹ̀ lágbára ọlọ́wọ́ wa. láti Ìdànrè Yorùbá ní àìnílé ìyá ká má nílé bàbá bẹ́ẹ̀ ilé ìyá làgbà ilé bàbá ọmọ làkọ́sùn ọmọ à ń kí wa lórúkọ màmá Olúṣọlápé Ọ̀wọ́ Adé akíyín ẹkú kalẹ̀ bákan náà the president and chairman in council the Nigerian Society of Engineers Engineer Margaret Aina Ogunsala FNSCE you're welcome ma'am. Thank you very much. Your Excellencies, our royal fathers, as we gather in this sacred city, we're reminded of the weight of our history and the significance of these moments. We are the custodians of a tradition that values honor, integrity, and service to our people. We are the guardians of a legacy that has produced some of the most remarkable leaders in African history. And we are the beneficiaries of a heritage that has equipped us with the wisdom, the resilience, and the determination to overcome any challenge. As we celebrate the coronation of our new monarch, it's an opportunity to reaffirm our commitment to these values and our determination to build a brighter future for ourselves, our children, and generations to come. Your Excellencies will take two goodwill messages. And the very first goodwill message will come from Oyo Central. Distinguished Senator Yunus Akintunde will deliver the very first goodwill message here today. A round of applause for him as he comes forward. Right after Distinguished Senator Yunus Akintunde, we'll have a woman who once sat on that same seat in the Red Chamber. Distinguished Senator Monsurat Sumonu.
She will be coming right after distinguished Senator Yunus Akintunde. One more time, a round of applause for distinguished Senator Yunus Akintunde as he comes forward, please. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. Ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn Ọ̀yọ́. Sẹ́nítọ̀ ọ̀mọ̀wé Eunice Abiodun Akintunde. Ẹ káàbọ̀ sáàrin wa. Bákan náà ni ọmọ ọbakùnrin Akeem Adéyẹmí ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò skillet ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn Ọ̀yọ́ ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Your Excellency, the Executive Governor of Oyo State, Engineer Oluseyi Makinde, Your Excellencies, the Deputy Governor of Osun and other present here today, the Oriades, Your Highness, the Sultan of Sokoto, other Kabiyesi's here, the Ooni of Ife. I can recognize the Oluwa as well, the Showo of Ogbonsho and others, the representative of Olubadan, the Oyomesi present here, distinguished ladies and gentlemen. It's a great honor standing together with my brothers, representing the political office holders from Oyo town in Oyo Kingdom, giving this goodwill message on this special occasion, which the kind of people we witnessed last 54 years ago. That was January 14, 1971. 54 years ago, we witnessed this kind of occasion last. It's a great honor and special privilege that we are alive to witness this one again today. We are here to give the Yoruba and Nigerians an assurance about the new Alaafin of Oyo Kingdom. I can say here loud and clear that 23 months ago, nobody can beat his chest that today will be today. But I have it on record that the new Alaafin sent us a message which my brothers can confirm 23 months ago, precisely on the 5th of May 2023, promising us that we need to collaborate for the development of Oyo. Ẹ̀yin ìyá àti bàbá wa ní Ọ̀yọ́, ohun tí mò ń sọ ní pé òní ló pé ọdún kan àti oṣù mọ́kànlá tí ọba tí Ọlọ́run yàn fún wa lọ́yọ̀ọ́ fi ìránṣẹ́ ránṣẹ́ sí wa, ó sì wà láwọ́ mi bí mo ṣe dúró yìí. Tẹ́nìkan ò sì lè fọwọ́ sọ̀yà ńjọ́ náà wípé ọjọ́ òní ó wáyé àbí yóò ṣojú òun. Àmọ́ wọ́n sọ níjọ́ náà wípé a Canada-based well-wisher. That was how Kabiyesi introduced himself to us. He's in good contact with some agencies in Canada, and some equipment will be sent down to you people on primary health care and not medical facilities. If we are so lucky to have Alaafin here today, our goodwill message is that the Oyo son and abroad, Yoruba, Nigerians home and abroad should join hands to assist this town to move forward. And it's our special prayer that the new king will live long. Shall we cry out saying amen? Wetin mo sọ ni wípé àdúrà wa ni wípé ẹ̀mí ọba wa ó gùn, ìgbà wọn ó tù wá lára, Ọ̀yọ́ ó tẹ̀síwájú ní ayé wọn. Àwọn ń fi Ọlọ́run bẹ Ọlọ́run wípé lẹ́yìn ìjókòó ti èní, ìjókòó tẹ́ bá tún bá wa jókòó lọ́yọ̀ọ́, ìjókòó kápítà ni. Ẹ ṣe àmì ẹ̀yìn Ọ̀yọ́, ẹ ṣe àdúpẹ́ o. Àdúpẹ́ ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ yìí. Kí wọ́n tó sọ èyí tó kù, eléyìí ṣe pàtàkì púpọ̀. Thank you, distinguished Senator. Gbólóhùn ẹyọ mẹ́ta péré náà ni. Bí òbí ni ọba bí ni, tí òun wo ni oṣù wo ni, kí láàrin gbẹ́jọ́. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọ̀yá tó bí ọba. Òun ló ń bí ni,
olóńwó ni tí ọ̀gbáyé láàyè láti fẹ́jú tó tó mọ́ba ibi tí bàbá wà ibi tí màmá wa bá wà ń bẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún màmá wa ìyá ọba ẹ ṣé púpọ̀. We would now like to bring to the microphone distinguished Senator Monsurat Somono. Someone says she sat on that seat in the same red chamber way before Senator Yunus Akintunde. So wọ́n ní màmá ló senior àbí bẹ́ẹ̀ kọ́ àwọn náà kọ́ jókòó lórí àga yẹn láyé ìgbà kan. Please make welcome distinguished Senator Monsurat Somono for a goodwill message. Abiyamọ dọ̀tí àti ẹ dábòó ẹ máa ń pàtẹ́wọ́ fún wọn. àgbàká lè fi gbàgbó mọ wa Monsurat àgbàká ni gbà á gbọ̀pẹ́ àgbàká la bí a máa ń fọjá agbama rẹ̀ tí ń rìn dẹ̀ngbẹ̀rẹ̀ ẹ káàbọ̀. Aminu Musa lọ ṣe nǹkan ni. Torí pé wọ́n ní òyìnbó tó bá yẹ tó bá sọ òyìnbó ẹnu ẹ̀ náà ni ó fi túmọ̀ yẹn gbogbo àwọn táwa ń bí púpọ̀ nù wà lọ́pọ̀ Yorùbá nígbà tí a bá ti dúpẹ́ fún Ọlọ́run gbogbo òwe mímọ́ méjèèjì kódà tí ìṣẹ̀dáyé wọ́n ní ẹ máa dúpẹ́ fún onísábàbí irú tó di pé ẹ dúpẹ́ fún Ọlọ́run onísábàbí ni ó mọ̀ wípé Ọlọ́run nìkan olóò àti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá a dúpẹ́ fún gọ́vnà Olúṣèyí Abíọ́dún Mákindé torí pé tí wọ́n ṣe yìí eléyìí nìkan kọ́kọ́ o àwọn lọ́balọ́ba wa tí wọ́n ti wà tipẹ́tipẹ́ 30 ọdún 40 ọdún tí wọ́n ti ń retí upgrade tẹ lórí àwọn Ọ̀yọ́mèsì gbogbo wọn náà ni wọ́n ti bá wa gbé wọn ga kó tó di pé ọ̀rọ̀ tí Aláàfin wá délẹ̀ kí ló yóò ní dúpẹ́ fún alhamdulillah torí pé gbogbo ibi tí gbogbo wọn ti wá gbogbo àdúgbò kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan àbí bẹ́ẹ̀ kọ́. Dàbí ìgbà tó jẹ́ pé oyún ọdún mẹ́ta oyún oṣù mẹ́sàn-án lóbìnrin ní ti fi bímọ. Ṣùgbọ́n tọ̀yọ́ ó gbọ́dún mẹ́ta wọ́n wá gbé ìlú Fẹ́mi lóyè ó ní wọ́n gbé fún wa lọ́ba o. Wọ́n sọ pé Aláàfin Ọ̀yọ́ sẹ́ is not for sale. Àwàdà ní gbogbo wa kọ́kọ́ pé o àfìgbà tó délẹ̀ ìjọ tí kábíyèsí wọ Nàìjíríà tí gbogbo wa kọ́ tẹ̀lé wọn lọ ọjọ́ ìlà kọ́kọ́ tí wọ́n jọ kọ́kọ́ fojú ríra wọn kí ló yẹ ká ṣe fún ẹni yẹn àfi ká máa dúpẹ́ alálẹ̀ Ọ̀yọ́ yóò dúpẹ́ fún gọ́vnà gbogbo àwọn àbíyamọ òde ayé ìtàlà ọ̀gánà ńlá òwúkọ̀wé àṣìṣà
kúlàmọ́ àkọ́dú náà àlẹ́ àríbí wájú fàkàlà ní gbogbo kíkí ẹ̀rọ báyìí ló ń pàdé ni tá a bá dúpẹ́ fún wọn a dúpẹ́ fún kọmíṣánná a dúpẹ́ fún dẹ́pútì gọ́ọ̀nà pé fún ẹni tẹ́ ẹjọ́ ṣe kínní pẹ̀lú ògùn ọlọ́run ẹ bá níbi tó ti lérè ní gbogbo ọgbà ọ̀rọ̀ yóò ní dojúrò ọlọ́run wọlá gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe tàwáàfù lọ́wọ́ ní ìsinmi tàwáàfù lẹ́nu yóò wo gbogbo àwọn gbogbo tá a ti gùn ẹ mọ bójú rẹ lọ́n pàdé o Ọ̀yọ́ dúpẹ́ o àwa àfìdá yín lójú wípé bí wọ́n ṣe sọ wípé Ọ̀yọ́ a máa tẹná wo ọbẹ̀ ọ̀sán amọ̀ra wa o bí ika ẹ̀ ní gbọ́lọ́dọ̀ wa gbogbo bẹ́ẹ̀ ṣiṣẹ́ yìí tí gbogbo yẹn bá lọ dùn dídé ẹyọ nìkan náà lè yóò mú o ṣùgbọ́n gbogbo wa lágbára Ọlọ́run á pèrà wa padà nítorí pé ìtọ́sọ́nà Ọ̀yọ́ là ń wá táwọn olóṣèlú tá a bá ti dìbò tá a wọlé tá a máa sọ fáwọn tó bá tẹ̀lé wa ní ẹ má wọrí kóòtù tí láwọn ọ̀dàjọ́ wípé wọ́n gba mandate fún wa padà kò sí kí àwọn èèyàn mọ̀ bá tán lẹ́yìn wa ni lọ́pọ̀ táwọn ẹ̀dá ṣùgbọ́n ẹ̀rí wípé ilé ìṣẹ́ gbogbo wa lọ́yọ̀ọ́ ọ̀kan ni wá o gbogbo àwọn 61 pẹ̀lú kábíyèsí tó fi jẹ́ 62 gbogbo wa lájọ tún Ọ̀yọ́ ṣe lágbára Elédùmarè ẹnìkan kò ní yọ kú o ẹnìkan kò sì ní yọ dànù àmọ́ bá ṣe pera wa a fi ìjọba lọ́kàn balẹ̀ kíbe lágbára Ọlọ́run ń tẹ́ mọ̀ rí pẹ̀lú wa lọ́yọ̀ pẹ̀lúdá lẹ́mọ̀ rí lẹ́yìn tí àwa kí gbogbo èèyàn tán tá a kí gómìnà tán gbogbo ẹ̀yin bàbá orí adé Sultan àti bàbá wọn ní ọ̀fíìfẹ́ bàbá wọn Olúgbọ́n bàbá wa ṣọ̀ ń gbogbo yín la kí o ẹ ṣeun a dúpẹ́ o Ọlọ́run ní kí ó bàjẹ́ o gbogbo Ọ̀yọ́ ẹ dákun o ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ àmúra wa lọ́kàn o kábíyèsí o Ọlọ́run bá yín bẹ̀rù náà o ìdìnnà sirantali mustakim Ọlọ́run nìkan lọ́ba afínimọ̀nà ní gbogbo ọ̀nà gbogbo bẹ́ẹ̀ bá ṣe mọ́ tì í Ọlọ́run mọ́ bá yín ta yóò mọ́ bá yín tù ú 52 years ni bàbá tó lọ pé ẹ̀yin ó lò 60 years nínú àlàáfíà nínú ìfọ̀kànbalẹ̀ irú àwa yìí àwa ò tún ní yan Aláàfin ní ìmọ̀ ẹgbẹ́ tẹ́yẹ̀ bá lọ 60 tó bá ṣírò rẹ̀ mọ́jọ́ orí wa kí la tún dúró ṣe ṣùgbọ́n ètò ṣojú wa yìí à á bá yín kalẹ̀ pẹ̀lú òkú á sì bá yín ṣe pẹ́ á bá yín ṣe jìnnà nínú àlàáfíà mo kí gbogbo wa o ẹ ṣé àdúpẹ́ o. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu sínétọ̀ Mọ̀ṣúrù Àsùnmọ́mì ọ̀rọ̀ tí a sọ parí tàbí káàdì wọ́n fi ìdùnnú hàn púpọ̀ wọ́n fi ìdùnnú tó ga hàn púpọ̀ èyí tí wọ́n sọ parí ẹ̀yẹn pé àwọn tí kú ti 60 something ọlọ́mọ mi ní ojú ń kán o ọba wọlọ́run àní ẹ̀ẹ́dọ́gọ́rùn-ún ó lè jẹ́ ẹ lo 150 láyé òun ló ní ẹ̀yìn ká ẹni ra yín ọlọ́run ọba yóò jẹ́ kó rí bẹ́ẹ̀ so nípa bẹ́ẹ̀ ètò yẹn tẹ̀ ẹ́ síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí màá fi ọ̀gẹ̀dẹ̀ ilé Dayọ̀ lọ́wọ́ kan tẹ̀síwájú lórí tó wà ní orí ìwé ìléwọ́ thank you very much. àwọn ẹgbẹ́ tampan tó wà níbi tí ẹ̀gbọ́n wa bàbá adẹ́rùpọ̀kọ̀ Káyọ̀dé Ọláìyá tí wọ́n sojú wọn mo kí níbi tẹ́ jókòó sí o Káyọ̀dé Ọláìyá adẹ́rùpọ̀kọ̀ bàbá Jennifer ibi tẹ́ wà mí o mọ̀ bẹ́ẹ̀ ọ̀bẹ tá a bá mo kí yín o ẹgbẹ́ náà ò ní bàjẹ́ o ojú ò ní tì í sà. bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n kọ̀wọ́.